ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Delta ti tẹ ọmọkùnrin kan Sunday Onyero lórí ẹ̀sùn ìjínigbé àti ìdígunjalè. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Bright ṣe ṣàlàyé, ó ti pẹ́ tí wọ́n ti ń dọdẹ àwọn ikọ̀ adigunjalè àti ajínigbé tí Sunday ń kó káàkiri náà kó tó di pé ọwọ́ tẹ̀ wọ́n. Bright sọ síwájú pé mọ́tò Toyota Corolla kan, ìbọn bárẹ́lì kan àti ọta ìbọn 11 ni wọ́n gbà lọ́wọ́ àwọn afurasí mẹ́jẹ̀ẹ̀jọ. Nínú àlàyé tirẹ̀, Sunday, ẹni tó pe ara rẹ̀ ní àkọ́bí pásítọ̀ ìjọ ńlá kan nílùú Sapele, ṣàlàyé pé ìrònú àti ogun ìdílé ló sún òun dédìí iṣẹ́ búburú náà. Ó ní ìyàwó méjì ni bàbá òun ní, ìdí nìyí tí ó fi nira fún un láti mójútó gbogbo àwọn ọmọ rẹ̀ tí òun kò sì fi láǹfààní láti kàwé. Sunday fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ojú ọ̀nà Warri sí Sapele làwọn ti máa ń ṣọṣẹ́ àti pé ọwọ́ ọkùnrin kan tó ń jẹ́ Kelvin làwọn ti máa ń ya ìbọn táwọn máa ń lò. Ó ní ohun tó ṣẹlẹ̀ yìí jẹ́ ìtìjú ńlá fún òun. Ó sì tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run, ìyàwó rẹ̀ tó lóyún sínú àtàwọn ọmọ méjì tó ti bí. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.